الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين Oya ẹ bá wa kà á. mo sọ wípé a'udhu billahi minash shaitani rajim mo wá ìṣọ́ mo fi Ọlọ́run bá wá ìṣọ́ kúrò ní ọ̀dọ̀ ash-shaitan ẹni ẹ̀kọ́ ẹni ègbé bisimilahi rahman rahim mo bẹ̀rẹ̀ kíka alukurayi pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fún Ọlọ́run ọba gbogbo àgbáyé arrahman rahim. Okay. Alright, ẹ dúró. Reason tàbí sọ pé kẹ́ dúró ní pé ẹ ti kọ́kọ́ ṣe mistake. Allah. Okay. Alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ ni fún Allah. Aláàánú jùlọ. It is the merciful and most compassionate. Bọ́dà alẹ́ yìí ò mọ kí ó sẹ́ English lẹ́ǹkà kò sí àánú kankan bẹ̀ yẹn. Alhamdulillahi ọpẹ́ ló ń jẹ́ alhamdu. Rabbil alamin Ọlọ́run ọba rọ́bù ìṣàánú. It is the creator olùpèsè ni ọba wa ni ètò ìrè wa ni kò sáànú kankan bẹ̀. Alẹ́ yìí ò mọ kí ó sẹ́ bọ̀dà ẹ̀yin ò mọ kí ó. Mr. Prof. Anta la arafta shay'an min al-Islam. Mọ kankan nípa Islam. Mr. Prof. Tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ kórìíra bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ nípa Islam wàláì kò sí problem bẹ́ẹ̀. Ẹ má ṣe kò sẹ́ni bọ̀dọ̀ tó máa. Ṣùgbọ́n kẹ́sọ̀ mọ nípa Islam. Nǹkan kan bá ẹ mọ̀ ẹ jìnnà sí. Prof ẹ dúró ẹ ṣe sùúrù. Prof ẹ ṣe sùúrù mi àti ìdájọ́ ń sọ̀rọ̀. Mo sọ fún yín wípé ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run òun kọ́ ni Allah. Allah ò dẹ̀ kì í ṣe Ọlọ́run. Prof ẹ kàwé so ẹ tan mic ẹ kí n béèrè question ẹyọkan àbí méjì lọ́wọ́ yín torí pé ẹ kàwé alright now Prof bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ẹ jẹ́ ká assume pé Ọláyínká lórúkọ yín now Ọláyínká tẹ́ ẹ bá kúrò ní ilẹ̀ Nàìjíríà tẹ́ wà tẹ́ ẹ lọ sí China tí wọ́n ti ń sọ Chinese kí lórúkọ tẹ́ máa jẹ́ ń bẹ̀. Ọláyínká náà ni. Kí ló dé tí wọn ò translate orúkọ yín sí Jackie Chan? Kí ni mo fẹ́ change ẹ̀ sí ìgbà tí mi kì í ṣe ẹni sùúrù ẹ má gé mi ẹni sùúrù ọlọ́pọlọ lèmi o ẹni sùúrù. They cannot translate my name because I'm not important. You cannot compare that with Allah. Right. Allah is important. Everybody must serve Allah. Everybody needs Him because He's our creator. So we need to understand how each and every one of us can call it in our own language. Ẹ má ti ẹgbẹ́ mi lọ bẹ̀yẹn. Ṣé mi pàtàkì ni? Ta lèmi kí ni mo jẹ́? Kí lèmi jẹ́ ẹjọ́? Èèyàn lásán lèmi náà. Ó dà ẹ má bínú sá. Ṣé Allah náà ṣé Allah náà ni Buddha? Kí ló ń jẹ́ Buddha? Tí àwọn India tí wọ́n ń sìn. Buddha irọ́ o alákọ̀ọ́ni Buddhism o. Buddhism lẹ́ sọ. Kí ló wá dé tẹ́ wá sọ pé Allah ni Ọlọ́run Olódùmarè? Èmi pè fún yín ní Elédùmarè nígbà mo sọ bẹ́ẹ̀ fún yín. Kí ló dé tẹ́ sọ́pà Allah ẹ má wọlé kí ló dé tẹ́ sọ́pà Allah ni Ọlọ́run? Èdè Yorùbá nìyẹn náà Ọlọ́run ó ní ọ̀hún gan ni òun ni Ọlọ́run ni. Yìí ló wà ń bẹ̀ ó ní ọ̀hún lórí wa ọ̀hún wo ló ní lórí wa ọ̀hún pé ká sìn. Mo bí ń lẹ̀. Èmi ò pé àhálà fún Elédùmarè mi ì tí sọ Elédùmarè mi rárá mi ì tiẹ̀ sọ́rí Elédùmarè báwo. Ọlọ́run Yorùbá lèmi tẹ́ bá sọ pé ọ̀hún ni nǹkan pé èèyàn gbọ́dọ̀ jẹ́ ìtumọ̀ ẹni pé ó ní ọ̀hún lórí wa ká máa sìn lóhùn ní ká gbọ́dọ̀ sìn nǹkan míì mọ́ simple. Now kí wọ́n tó dá ẹ̀sìn Islam sílẹ̀
kí Islam tó bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá ṣé a ò mọ nǹkan tó ń jẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ ni? Islam gbogbo ayé pátápátá ẹ ṣe sùúrù kọ́bílà lè ẹ Islam gbọ́ mi yé sà. wọ́n mọ nǹkan tó ń jẹ́ they know they have a creator but how do they get to the creator, how do they communicate with the creator? That is the purpose of Islam. And Islam is not from Muhammad, it started from Adam alayhi salatu wassalam. Anabi Adam òun gangan ló bẹ̀rẹ̀ Islam, ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé bó ṣe ń délé ọkọ̀ọ̀kan lọ́lọ́wọ́ bá ló ń extended ló ń fẹ̀ sí òfin pọ̀ different thing ló ń wọbẹ̀ tó fi dórí Anabi wa Isa alayhi salam Ọlọ́run tó fi ràn tí wọ́n lọ sọ báyìí ṣùgbọ́n ìtànàbí fi yàtọ̀ sí wọn títí gbogbo ayé fi ń bínú sí ni pé Anabi sallallahu alaihi wasallam sọ wípé wàkánà ó ní gbogbo àwọn ànábì tẹ́pọ̀ ti wá Ọlọ́run bá máa rán wọn sí people wọn ṣùgbọ́n òun nìkan lọ́wọ́ bá rán sí gbogbo ayé. ẹ jẹ́ ká ṣe díẹ̀ kó lè yé ẹ̀yin ni òye o Islam yé mi dáadáa nǹkan táyì bá ní iṣu pẹ̀lú ẹni Islam ní kẹ́yìn sọ Islam ò yé yín so nǹkan kò yé yín èmi ló yé. ẹ ní sùúrù ẹ jẹ́ kí wọ́n explain fún yín ṣó ti yé yín. bọ́dẹ̀ ẹni sùúrù ẹ lè explain fún èmi nípa Islam ṣe ní point yẹn clear. Prof ẹ ní sùúrù ẹ lè lo agídí òṣèṣe. Ìyá mi ń bá yín lágídí náà nǹkan tí mò ń sọ wà very clear. ẹ sì ní sùúrù ẹ jẹ́ káwọn náà explain tọ̀dọ̀ wọn èmi ni mò ń mú tù yín ẹ ní sùúrù ẹ jẹ́ kó explain tọ̀dọ̀ wọn èyí tí ò bá wá no àwọn fẹ́ explain fún yín èyí tí ò bá wá yé yín. Prof. a ní ẹni sùúrù ẹ jẹ́ kí mi kọ́kọ́ explain ẹ jù ms ẹ jẹ́ kí n kọ́kọ́ explain kan tí mo fẹ́ sọ iná àwọn agbó tí yín náà. kárátà kẹfì mọ àlá àti Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀. ṣé ń gbọ́ mi ẹ yẹ kí ẹ sọ kíní kan ẹ sọ pé Islam ti bẹ̀rẹ̀ nígbà ayé Adam àbí. bẹ́ẹ̀ni. alright torí pé ẹ lọ school àwọn ọ̀rọ̀ kan wà kò yẹ kó wà jáde lẹ́nu yín tí Islam bá bẹ̀rẹ̀ nígbà ayé Adam kò ní sí nǹkan tó ń jẹ́ the time of Jahiliya pre-Islamic era. There are some times tí wọ́n pè ní pre-Islamic era àsìkò tí Islam ò tí bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ìgbà tí Adam ti wà ní Islam ti bẹ̀rẹ̀ ni kò ní sí nǹkan tó ń jẹ́ pre-Islamic era. Prof bẹ́ẹ̀ ṣe fi prof sorúkọ ṣe ní dancer fọ́rọ̀ yẹn ṣe ní dancer fọ́rọ̀ yẹn ẹ tún máa give answer fún nǹkan tó jẹ́ fact ṣe ní dancer fún ọ̀rọ̀ yẹn sir. Thank you. Ṣé rí pé mi ti gbọ́ ti yín báyìí. See, I will appreciate it if we can all be a good listener. Now, èmi ti gbọ́ nǹkan tẹ́ béèrè, èmi àwa fún yín ní answer. Pre-Islamic era, ìtumọ̀ rẹ̀ ó wà very clear and simple nítorí pé mi mọ̀ nípa Islam. Anabi Adam tí mo sọ pé àtòrí ẹ̀ ni Islam ti bẹ̀rẹ̀. Kí ló fà tẹ́ kí mo fi sọ bẹ́ẹ̀? Nǹkan tó fà á ni wípé ó ń lè nìyàn àkọ́kọ́ lórí ilẹ̀ human being àkọ́kọ́ lórí ilẹ̀ ayé Ọlọ́run bá dẹ̀ ṣe lánàbí ó dẹ̀ sọ fún wípé la ilaha illallah ó kò sí nǹkankan míì lódodo àfọlọ́run. iye fún wa lẹ́rìí ó bẹ̀rẹ̀ sí ní kọ́ àǹsù. Prof it's okay ẹ ká ṣe báyìí ó dà pé ọ̀rọ̀ ẹ̀ ń pọ̀ jù ẹ fún mi ní ẹ̀rí wípé Adam wọn ni first mùsùlùmí ni àbí. ẹ fún mi lẹ́rìí ẹ fún mi lẹ́rìí. Okay. Fast. Màá fún yín ní ẹ̀rí ẹ̀ sí ṣùgbọ́n òun ni muslim àkọ́kọ́. òun ni muslim now òun ni first muslim. Màá fún yín lẹ́rìí sí bọ̀ nǹkan tí mo máa fẹ́ béèrè ni wípé nǹkan tí mo máa fẹ́ béèrè ni wípé ṣé ẹ gba Quran gbọ́ torí ní Quran ẹni sùn. mo gba Quran gbọ́. ṣẹ́rí èmi ò kí n gégé ń tèmi. mo gba Quran gbọ́. I can never èmi ò ní máa gé yín. mo gba Quran gbọ́. because n tí mi fi ní gé yín ni wípé ọ̀rọ̀ tá à ń sọ mo kàn fẹ́ ká lẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ ṣe Islam abẹ́ ṣe Islam kò fi kankan ṣe mí kò affect mi. mo gba Quran gbọ́ sá. ẹ gba Quran gbọ́ ẹ ṣe Quran kí ni. ẹ̀rí ẹ̀ ni wípé Ọlọ́run bá sọ nínú Al-Qur'an. fún mi ní kí n gbé jáde ẹ fún wa Quran vaccine. Quran 3 ló wà. Quran 2 and 3 ló wà. Quran 2 or 3 ẹ. ẹ gbọ́dọ̀ mi wà á mọ bá a ṣe sí. babe jọba mi mú
jọ fún mi Quran máa kà fún yín sẹ́wọ́n rí máa sọ fáṣẹ fún yín ọlọ́run bá ní máa sọ fún yín sẹ́. ẹ má sọ okay a fẹ́ kà everybody máa rí. bọ ẹ ṣe bẹ́ẹ̀ lè wo Quran bẹ̀yẹn ẹ ṣe Quran 3 ẹ máa wò bọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn náà máa kàdé rẹ̀ inna masala Isa ẹ máa wò bí 30 something wa ẹ gbé Quran bí 30 something wa ẹ check ìfẹ́ fún wa ní Quran chapter 3 verse 15 Quran chapter 3 verse kìíní kan kẹ́ ẹ sọ fún wa ká lè gbé jáde báwa ṣe ń ṣe. ó wà very bí 30 something. ẹ sọ fún wa méjì mo fẹ́ fún yín. ẹ mú jáde. Quran chapter 3 àbí verse very early verse ní kò jìnnà rárá. olówó èkó. verse 59. Quran 3 verse 59 yẹ kí n gbé jáde. olówó èkó àwọn èèyàn ní kẹ́ sọ̀rọ̀ pé dàpá àwọn èèyàn dàpá àwọn. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì. ẹ ṣe sọ ẹ ká kọ́ bí. ok mo wà ń bí. Quran 3 verse 59. ẹlẹ́ẹ̀kejì Quran 2 verse 285. ẹ ṣe sùúrù ẹ ká gbé jáde. Quran 3 verse 59. ta ló ń sọ pé which university you go. ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim. ọlọ́ni ẹ máa bá ń prepare Quran 2 verse 258. Big Joe sọ yẹ gbé wá. inna mathala Isa inda Allahi kamathali. olówó èkó ṣe wà ń bẹ̀. olówó èkó bọ́lẹ̀ wà. Quran 3 verse 59 ni ẹ máa gbọ́ o. ó ní indeed the example of Jesus in the sight of Allah is like that of Adam. Àpẹẹrẹ Jésù ó dàbí Ádámù. He created him from dust. Ó ní ó dá láti ara iyẹ̀pẹ̀. And then sent to him be and he was. Ó dẹ̀ ní kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀. ẹ jọ ibo ni wọ́n ti sọ pé Adam ni Muslim bí. Prof ẹ̀tàn máìkì yín. Prof. ẹ tí rí ń bẹ̀ báyìí àbí ẹ tí rí ẹ̀rí ń bẹ̀ yẹn. ibo ni wọ́n ti kọ́ síbi pé Muslim ni Adam. ẹ ṣe barakallahu fik. adétorí pé ẹ mọ kí ó sẹ ṣẹ́rí kíní kan wà nínú kí ó tẹ́ ẹ pà pé ní wájíù shahid ojú ẹ̀rí. Kùránì yìí a sọ fún yín pọ́nlọ́ ọba ni ó sọ̀kalẹ̀ ó wá ń sọ fún yín wípé àpẹẹrẹ Ìsá ní ọ̀dọ̀ Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ Ádámà. Kí ni àpẹẹrẹ tí mo ń sọ? Ó ní gẹ́gẹ́ bí mo ṣe dá Ádámà látara ìyẹ̀pẹ̀ tí mo sọ wípé bẹ́ẹ̀ ó sì ń bẹ ṣe bọ́dà mọ kí ó sẹ́ honestly mọ kí ó. bọ́dà tí Ádámù ò bá ní nǹkan kan ṣe pẹ̀lú Allah kí ni ó wà á mọ̀ wá fi ṣàpèjúwe láfta bíi 10,000 years ṣe mọ kí ó ní ṣé bí inú Quran ti wà lélẹ́yìí tó ń bá lọ sọ̀kalẹ̀. ms professor ẹ jẹ́ ìṣàlàyé nǹkan tí wọ́n sọ fún yín. Quran tàbí bí ẹ fẹ́ ṣí ní bíbélì sọ pé Ádámù òun ni Muslim àkọ́kọ́ ìyẹn lọ́gọ̀ bìyà ẹ máa ṣí. ó yẹ ṣí Quran 2 verse 285. ms ẹ̀yin fún wọn nítorí pé yìí ò mọ kí o lè fi sọ pé Muhammadu ni Muslim ẹ àkọ́kọ́. jẹ́ fún wa ní 39:12 Big Joes. ẹ lọ sí Quran 2 verse 285. Quran 2 verse 285. alẹ́ ṣẹ́rí Big Joes. tẹ́ bá fẹ́ 2:285 Quran 2 verse 285. ṣẹ́rí tẹ́ bá fẹ́ tako Islam wàhálà ẹ lọ kí o gan bí tẹ́ gbọ́ lárúbáwá tẹ́ kọ́ gba àwọn principles tá a máa ń kọ́ ṣẹ́rí gbà yẹn yóò rọ̀ yín lọ́rùn ní àti tako ẹ láwọn point lọ́wọ́ ẹ gbọ́ Arabic ẹ mọ àwọn usulu din ẹ mọ nasikh ẹ mọ mansukh ẹ mọ albalago ẹ mọ usulu fiqh ẹ mọ tarikh tẹ́ bá mọ gbọ́ nǹkan yẹn tí ẹ wá tako Islam wàhálà àwọn afáàgó mọ̀ pé ẹni get wa bọ́ gbogbo ọmọ yẹn lẹ́ẹ̀ mọ̀ eré parasán gbogbo eléyìí if you are not doing Islam no problem but 500 yín ẹ lè ṣe nǹkan kan fún Islam wàláì àfikẹ́ kọ́ lọ nímọ̀ náà. nǹkan tó béèrè lọ́wọ́ yín sìn ẹgbẹ́ gbági lẹ́rìí lọ́wọ́. mi ẹgbẹ́ gbági mo ti fún yín ní ẹ̀rí yẹn. Quran 2 verse 2. lẹ́rìí wọ́n ní Muslim àkọ́kọ́ ẹ mú Jésù àti 285 ni mo sọ 285 ni mo sọ 285.
Quran 285 ni mo sọ 285. ṣé yẹn túmọ̀ sí pé Muslim ní báyìí ẹ̀yin náà wo nǹkan tẹ́ sọ ọ̀dẹ̀ tí yìí ń sọ̀rọ̀ pé ẹmọ kálíntù tí yẹn ló ń bá yín sọ. bọ́dá ṣe ẹgbọ́n tó sọ ní ọlọ́run bá dárúkọ yẹn méjì papọ̀. tí wàá ní Muslim. ẹ wá gbà mí ni. ọ̀gá o. This is Quran 285 ayé. 285 láti gbé 285 mo sọ. ẹ̀yin èèyàn wa ẹ máa gbọ́. ẹ ṣe o bọ̀dá tí wọ́n yẹ kó sọ ọ̀rọ̀ tán sí ẹ máa gbọ́ o tọ́rọ̀ ọ̀tẹ̀sọ gan yà mí lẹ́nu o. èèyàn dárúkọ Ìsá ó dákọ Ádámọ̀ ó sọ pé òun ló ń dá Ádámọ̀ ṣé bá ànábì rẹ̀ ní Ìsá abẹ́rẹ́ tó gbà pé Jesus náà pé ànábì ni ó wá sọ pé bí. olówó ìkọ̀ yẹ ká ka Quran 2 verse 285 èèyàn máa gbọ́ ó ní the messenger fẹ́mi. pé bí ìyẹn ó ti di Muslim. ẹ farabalẹ̀ no oní. ms ó yẹ kàn kọ́ta fẹ́ kà lọ ó yà. ẹ jẹ́ ká ka kí ni ẹjọ́ Prophet Mut. ẹ̀yin ẹ má kẹ́ máa rí. ms ẹ jẹ́ kọ́ ká tó bá ti kà á tán kàkà tiwa ẹ jẹ́ kọ́ ká. ms ibi tí mo fẹ́ lò lélẹ̀ ibi ẹ jẹ́ wo English ok ẹ wò ní àti we make no distinction ẹni mo fẹ́ lò ó ní la nufarriqu bayna ahadin min rusuli we make no distinction between any of his messengers ìyẹn ni pé gbogbo àwọn ànábì Ọlọ́run kò sí yàtọ̀ kankan láàrin wọn nǹkan kan náà lọ sọ òkè ló sọ ní wa qalu sami'na wa ata'na and they say we hear and obey. ṣé ti délẹ̀ ó yẹ dúró. ẹ ti gbọ́ báyẹn àwọn ànábì Ọlọ́run ni wọ́n sọ bẹ́ẹ̀ o Ọlọ́run làwọn ànábì. ó yẹ dúró ẹ ṣe wọ́n ní the messenger firmly believes in what has been revealed to him from his Lord. wọ́n òjíṣẹ́ wọn ló kò sí ẹsẹ̀ òjíṣẹ́ gbàgbọ́ gẹ́gẹ́ bí Allah ṣe fi hàn wọ́n yìí rí ṣìpàyà látọ̀dọ̀ Allah rẹ̀. and so do the believers. kẹ́ẹ̀dẹ̀ gbàgbọ́. àwọn mùsùlùmí náà. káwọn onígbàgbọ́ náà mùsùlùmí náà kẹ́ẹ̀dẹ̀ gbàgbọ́. they all believe in Allah. gbogbo wọn gbàgbọ́ nínú Allah. his angels, his books and his àwọn màláíkà ìwé rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀. they proclaim. gbogbo wọn wí pé. we make no àwọn èèyàn yẹn ni o the believers ni o àwọn tó gbàgbọ́ ni o we make no distinction between any of his messengers. wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin àwọn òjíṣẹ́ wọn. ní àwọn mùsùlùmí yẹn ló ń sọ pé àwọn gba gbogbo àwọn òjíṣẹ́ gbọ́ kò sí yàtọ̀. àwọn òjíṣẹ́ gbọ́ pé kò sí yàtọ̀ kan pé ìkan náà ni wọ́n. and they say. wọ́n dẹ̀ wí pé. we hear and obey. wọ́n ní àwọn gbọ́ àwọn dẹ̀ ṣègbọ́n àwọn gbọ́ràn. we seek your forgiveness our Lord. wọ́n láwọn tọrọ ìdáríjì. and to you alone is the final return. wọ́n ní ọ̀dọ̀ ẹnìkan làwọn máa padà sí. prof ibo ló ti sọ pé mùsùlùmí lòun bí. ọlọ́run ajá kọpọlọ wa lọ ẹ̀yin ẹ fi hàn wọ́n níbi tí Muhammadu ti jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ẹ ṣe pápápá. kò ṣe kéèyàn kan ọmọ lárúbáwá kó lóun ọmọ lọ́gà àwọn ọmọ kúndà àwọn ọmọ wúwà àwọn ọmọ ìyẹn kan ló ń bá ẹ sọ. fi nǹkan hàn wá kí gbogbo wa rí n sọ ọmọ lọ́gà kọ́lífù ìgbà kan ẹ máa parọ́ ojúkòròjú. Now, Emma Quran chapter 39 verse 12. And I am commanded to be the first of those who submit to his will. Muhammadu lóhun jẹ́ àkọ́kọ́ nínú àwọn tó jupájú sẹ́lẹ̀ fún Allah. And I have been commanded to be the first among you of the Muslims. Muhammadu ní òun jẹ́ àkọ́kọ́ nínú gbogbo àwọn Muslim pátá. First Muslim ẹni tó kọ́kọ́ jẹ́ Muslim Muhammadu ni. In order that I may be the first of those who submit themselves to Allah in Islam as Muslims. Muhammadu ní Allah ti pa àwọn láṣẹ kóun jẹ́ àkọ́kọ́ ẹni tó bẹ̀rẹ̀ Islam Muslim ẹni àkọ́kọ́ ẹni ìbẹ̀rẹ̀ nínú ẹ̀sìn Islam. So àwọn pípù yìí wọ́n kàn ṣé ẹmọ lárúbáwá ló ń sọ ni ẹmọ lárúbáwá. ṣé kí àwọn pípù yìí wọ́n kàn ń báyé àwọn èèyàn jẹ́ ni irọ́ lásán ni ó ti sá lọ báyìí. olówó èkó wàhálà ti wà o wàhálà wa gbà o. ọlọ ẹwẹ ni tó kàwé ẹwọ nǹkan tó mú wá. ìlú ẹmẹsẹ gbé fàṣìyàn wa padà ọ̀rọ̀ yẹn yẹ̀ mí lẹ́nu wọ́n ní Ádámù àti Jésù pé ó dàbí pé wọ́n dá wọn bákan náà ẹ̀yin dẹ̀ ń sọ pé Muslim wàhálà wà o. ó yà mí lẹ́nu bàbá mi o. wàhálà ti wà o eléyìí wàhálà gidi leléyìí o
eléyìí ó kọjá oògùn lè àmọ́ nǹkan tá a lè ṣe lẹ́sẹ̀ lè mọ́ àmọ́ ẹ̀dùn ẹni tó ka yunifásitì tó lóun prof tó gbé nǹkan jáde tí wọ́n sọ wípé. tìbí bí akẹ́lómi bá wa kà ṣé wọ́n ní mùsùlùmí ní ádámù bíbá ọ̀yà jẹ́ bíbá yóò yé mi o. ẹ jẹ́ kí n fohùn obìnrin kà. Okay. Only indeed the example of Jesus. Wọ́n ní àpẹẹrẹ Jésù. In the sight of Allah. Níwájú Allahu. Is like that of Adam. Ó dàbí ti Ádámù. He created him from dust. Ó lóun dá láti inú erùpẹ̀. Then said to him, be. Wà. And he was. Ó dẹ̀ wà. Olówó Èkó ẹni sùúrù ṣe bọ́ sọ pé wọ́n pàpà súfé ṣé bí ó ní òun rán áńgẹ́lì kó wá pàpà súfé Mẹ́ríàmà ni. Ẹ mọ̀ nǹkan tó ṣe ó kàn sọ pé ìṣẹ̀dá tóun dá Jésù ó kàn sọ bẹ́ẹ̀. Bóun dá láti inú nǹkan tó yí àáfàá yẹn sọ mí báyìí ó ní mùsùlùmí ní Ádámù pé kéwò ìyá wa ibẹ̀ yìí yé mi lẹ́nu pẹ̀lú fásì yẹn kó jọra wọn. Ṣé wá rí gbogbo kínní ẹ rí wípé Jésù gan kò mọ àláàrí Adam kò mọ àláàrí wọ́n wá kó gbogbo kínní yẹn wọ́n Muhammadu jí gbogbo tàn yẹn ó wá lo Allah as olúwa àwọn ẹni yẹn problem ti wà gan àwọn èèyàn ní láti wake up ó jẹ́ pera ẹ̀ prof. ṣẹ́rí fàṣì ó tún fi tàn mọ́lẹ̀ fún wa dáadáa ó jẹ́ ká rí mọ̀ pé gbogbo àwọn èmi ní Ádámù gbogbo àwọn yẹn wọn ò mọ́ra wọn rí wọn ò ríra wọn rí rárá wọ́n kàn kọ orúkọ wọn síbẹ̀ ni. even tẹ́ bá wo ẹni tó kọ báàsì yìí ẹ̀rí ẹnìyàn dandan ló kọ because tẹ́ ẹ̀ bá jẹ́ dandan ẹ̀yìn kan mọ̀ọ́mọ̀ kan fẹ́ kọ nǹkan lẹ́yìn tẹ́ bá wo nǹkan tó kọ́ lẹ́yìn ló ń sọ fún wa ní pé wọ́n dá Jésù nínú yẹ̀pẹ̀ bíi ti Adam which is not torí Maria la gbogbo bí Jésù bẹ́ẹ̀ ni tó kọ báàsì bóyá ó mọ̀ gògóró yó ọ̀pá mi ń jọ tó kọ́ lẹ̀ torí kò yé téèyàn bá ka nǹkan tẹ́ kọ yìí kò bára wọn mu Ọlọ́run bá fẹ́ kó sí Adam kò lọ bára wọn mu. kò lọ rárá. Ọlọ́run gbà wá o. Kófì yẹn ìwà bí àbó ti sá lọ. Ó ti sá lọ. Kó máa bá ṣe ṣó mú ògóró lálẹ́ ní pẹ̀lú fásì ló mú wáyé. ó tiẹ̀ ti sá lọ ó ti sá lọ. Ó dẹ̀ tún dọ́nu ẹ lọ́gà àràbíyà kìíní kan dẹ̀ ń ka gbogbo ẹ̀ ṣé. kò lè dìfẹ́ǹdì ẹ̀ jẹ́ kó sá lọ. ó tún wá sọ̀rọ̀ kan sẹ́yìn gbọ́. ó tún wá sọ wípé. kọ́sọ́mà mi ń kọ́. ó tún wá sọ wípé ẹni tí ò bá ti lọlé kí ó kò lè mọ kí òpònú ni. nígbà tí ó kọ kí ó wà lókè tán rẹ̀ translate sísàlẹ̀ kí ni nǹkan tó wà lára Arabic tí ó sì ní English. òun gángan ló ponú. àwọn pípọ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ kan lè rí mọ́ wọn ò lè lo sẹ́ǹsì wọn mọ́. èèyàn kan ẹ̀hún ajé nkẹ́dù ó dàpẹ́ nìyẹn ní kò lè yé wa bí ẹni yẹn lè ṣàlàyé. ààrẹ ajílété àyè. no ẹni yẹn wà sálẹ̀ ó kí dàpẹ́ ààrẹ ajé ajílété gbóhùn sókè master ló tó wà òǹdẹ́kù àbí mi gẹ́tù rẹ̀ ní ṣe kọ́ lóko wọn. master ẹ ṣé o thank you for the gift yo. Master bá wa sọ̀rọ̀ kí a lè sáré. no master ló ṣe èyí mo má àlejò wá báyìí o àlejò ti sá lọ mo mọ̀ pé tó ti bá join ms wọ́n máa follow mi débi ṣáá ni wọ́n máa ń ṣe fún mi níbẹ̀ yẹn. ẹ̀ka lẹ́tẹ̀ ló bá wa sọ. brother la. ọ̀rọ̀ mi so ẹni tó wà lókè wọn yẹn dàpọ̀ wọn ni wọ́n fẹ́ sọ pa fásì yẹn. ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ díẹ̀ olówó Èkó. ọ̀rọ̀ ṣe irú máà tó ń sọ̀rọ̀ yẹn ọjọ́ mi logic ní kẹ́kàn máa lò fún wọn ẹ ní láti drag wọn much irú logic tẹ́kàn máa lò fún ni pé tẹ́kọ̀ ní kó sọ pillar Islam fún yín 5 pillar yẹn tó bá ti wá kà kẹ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kó fi ibi tí Adam tó ti lọ hajj àbí tó ti ṣe àwọn 5 pillar yẹn kókò tí ẹ fi hàn yín because ẹni tó bá fẹ́ jẹ́ Muslim ó gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan márùn yẹn according to them. I understand ẹ kàn máa bẹ̀rẹ̀ pé kọ́kọ́ tí ẹ show yín bí táwọn people yẹn ti practice nǹkan tó ń practice ń sìn
if they were Muslim. Ọ̀rọ̀ mi ò pọ̀ nǹkan tí mo kò fẹ́ add ní ẹ ṣe. Àròdé wọ́n ní Jésù gan Mùsùlùmí ni. Ìkànnì wọn sì ti ń sáré kiri. Ó ní Ṣàngó ọba tó jọba ní ààfin. Ṣàngó òrìṣà tó jọba. Ó ní Mùsùlùmí ni. Àwọn pípù yẹn parọ́ débi pé tó bá dọ̀tún láǹtí wọ́n lè ní Mùsùlùmí lẹ́mẹ̀sì. Mùsùlùmí ni wọ́n pa fóònù rọ. Orí àwọn pípù yẹn ti Ẹni tó wà lókè yẹn lè sọ̀rọ̀ sí ajé. ààrẹ tẹ́ ẹ bá wo logic tí mo bí mo ní òkè tẹ́ ẹ bá sọ pé Adam Muslim ni tádàm bá jẹ́ Muslim kí ló wá dé tá a fi ní pre-Islamic era àwọn àsìkò kan tí ò sí Islam. Kíní yẹn clear torí ẹ̀ ló ṣe ń pariwo ó fẹ́ máa búlì ni nǹkan tẹ́ bí yẹn clear gan. Àwọn pípù yẹn brain wọn ti bàjẹ́ pátápátá. Cancer ni Islam o. Customer mi dójú tì mí. Tó bá dẹ̀ àwọn ọ̀rọ̀ ní comment section mi